ògo tẹ́nìkan ò lórí, ìwọ náà sọ bẹ́ẹ̀, ògo tẹ́nìkan ò lórí, Jésù, ògo tẹ́nìkan ò lórí o, èmi mo ní o bàbá. Màrìwò yọ tuntun, ògo ayé mi yọ tuntun ní 2026, sọ bẹ́ẹ̀, sọ pé ògo ayé mi yọ tuntun, Olúwa ní 2026 tí mò ń wọ̀ lọ ẹ̀, ìyàrá ọlá tí ẹnikẹ́ni ò wọ̀ nínú ìran mi, gbé mi wọ bẹ lọ, àwọn tó ti gòkè tó máa fà mí gòkè jẹ́ ń bọ́ sí wọn lọ́wọ́, ìyàrá ọlá tí ẹnikẹ́ni ò wọ̀ rí, Olúwa mú mi wọ bẹ lọ, mú mi kúrò láàrin èrò, mú mi lọ sáàrin èèyàn pàtàkì ní àgbáyé, ògo mi kó láyé já, ohùn mi kó kárí ayé, ìpè mi kó láyé já, iṣẹ́ ìránṣẹ́ mi kó láyé já, sọ mí di ìlú mọ̀ọ́ká, sọ mí di ògo àgbáyé, sọ mí di làwìláká, gbogbo ẹni tó nílò mi ní àgbáyé, Olúwa ṣí wọn lójú kí wọ́n rí mi, gbogbo ẹni tó nílò ohun tó fi fún mi láti fi bùkún fún ìran mi, jẹ́ kí wọ́n rí mi ní àgbáyé, sọ pé ògo mi yọ tuntun, ògo mi fọhùn níbi gíga ní 2026, ògo mi láyé já, Olúwa mú kí ògo mi kó láyé já, mú kí ògo mi kó yọ tuntun ní 2026 lórúkọ Jésù. Bá mi ṣe o torí àgàn bá mi ṣe tèmi, bá mi ṣe torí àgàn bá mi ṣe tèmi, bá mi ṣe torí àgàn bá mi ṣe tèmi. Ọlọ́run mi mo bẹ̀bẹ̀ o, jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé ní 2026, ọjọ́ ayọ̀ mi máa dé, ọjọ́ ayọ̀ máa dé, mo ti bá wọn yọ̀yọ̀yọ̀ Ọlọ́run ayọ̀ mi o, mo rántí ẹjọ́ ta ọyọ̀ fẹ́mi náà o, ẹ̀kọ́ yìí má pọ̀ jù ó ti dẹ̀ǹtì mi, ayérayé la mú mi dùn kémi lọ́jọ́ ẹ̀yẹ, èmi àti ẹ̀ máa lọ́jọ́ ẹ̀yẹ 2026, jẹ́ kọ́ kémi náà láyé mi o, kú oríire, èmi àti ẹ̀ ní 2026 lálọ́ wọ́n máa kí wa kú oríire sọ́pá mi, ó tó fẹ́ fi mí ṣe, Olúwa fi mí ṣe, ó tó fẹ́ fi mí ṣe, Olúwa fi mí ṣe, ìwọ náà máa kọ́, ó tó fẹ́ fi mí ṣe, Olúwa fi mí ṣe o, káyé mi tó kọjá lọ, ìgbà mi tó ré kọjá, sọ pé Olúwa ire òwúrọ̀ má jẹ́ ó dọ̀sán kó tó tẹ̀ mí lọ́wọ́, ire ọ̀sán má jẹ́ ó di alẹ́, ire àṣálẹ́ má jẹ́ ó bá mi ní sàárè, Ọlọ́run nígbà tí àkókò tó yẹ mí ògo rẹ, ṣoore ọwọ́ rẹ fún mi Ọlọ́run, ṣoore ayọ̀ fún mi Ọlọ́run, ṣoore ayọ̀ fún mi Ọlọ́run, fàyè mi dára o ní 2026, Ọlọ́run máa fàyè mi àti dára ńlá tó máa pọ̀tà lẹ́kún tó máa yà wá gan lẹ́nu, fàyè mi dára rere o ní 2026, Emmanuel jọ̀wọ́ fàyè mi dára ńlá ibi máa dé ibi máa dé o, fàyè gbógun bẹ́ẹ̀nìyàn àlẹ́ o, ibi máa dé o láyé. Màdé láyé ìlérí mi àti wọ́n náà àníkú ságìjù ìlérí a máa lọ sí ibi ìmúṣẹ ní 2026. Màdé bí má jẹ́ mú mi o, màdé láyé ìlérí mi o, màdé bí má jẹ́ mú mi o, bó ti wù ká tá gbógun tó.